ó ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn ẹ wá wo bàbá yìí ó ní pé pásítọ̀ ti gbàyàwó òun o pé ìgbélé níyàwó òun lọ ṣe lọ́dọ̀ pásítọ̀ o pé pásítọ̀ wọ́n ti padà gbàyàwó lọ́wọ́ òun eléyìí gbẹnu tán o ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí o kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ ẹ wò ó kà sí àrà. àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ àdàbà online tv òkè láwà téńté. so èmi ló mú ẹjọ́ wá sí ibi nípa pásítọ̀ Ọláyínká Dáúdù tó jẹ́ ọmọ bíbí ìlú Ayégbájú Èkìtì. Ayégbájú àbáyédé. Ayégbájú. Okay. so àwọn ló gba ìyàwó àti ọmọ lọ́wọ́ mi so wọ́n gba ìyàwó yẹn ní ìyàwó yẹn ó wá ṣe ìgbélé lọ́dọ̀ wọn ọ̀rẹ́ ẹ̀ ló introduce ẹ̀ sí pásítọ̀ so Ìbàdàn náà ṣe wà ń bẹ̀ yẹn gan ìyàwó wọn ṣe wà ń bẹ̀ ọmọ ìlàwọ̀ ìyàwó wọn ọ̀tọ̀ àmọ̀ nílẹ̀ àyíká wọn dáadáa máa bọ̀ nǹkan tí mo ń sọ lálẹ́ yìí ìyàwó pásítọ̀ yẹn ilé yẹn ló wà òun kàn wá ṣe bẹ́ẹ̀ tó ṣe ìgbélé ni títí tó fi lé arábìnrin yẹn síta arábìnrin yẹn títí tó fi kúrò mẹ́yẹ kò bímọ òun tó dẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ fún odidi ọdún 5 kó tó kú kò lóyún. àmọ́ bẹ́ẹ̀ ti wí ọ̀rọ̀ kan lọ́sẹ̀ tó kọjá yìí o ẹlẹ́ẹ̀rí ìyàwó yín mọ́tò lẹ́lẹ́ẹ̀rí o ọ̀rẹ́ mi ni mo fẹ́ lọ kí mo ṣe ń lọ ni mo wá rí ní car wash àdéhùn ní after Lokotama junction so síwájú wá rí ṣọ̀ṣẹ̀ ní ẹ̀gbẹ́ Christ Healing and Miracle Apostolic Church ní car wash àdéhùn tí mo ṣe yà sí ẹ̀gbẹ́ kan nìyẹn mo dẹ̀ rí mọ́tò ìyàwó mi bẹ̀ 357 GG so mo ṣe mọ́tò ará ilé mi lélẹ́yìí mo ṣe yà níbẹ̀ nìyẹn mo dẹ̀ rí pásítọ̀ torí mo ní àmì ìdánilójú pé arábìnrin yẹn ti sọ nípa mi fún dáadáa ó dẹ̀ ti fi fọ́tò mi wọ̀n ó ti mọ̀ mí bọ̀tẹ̀ mi ò mọ̀ bí mo ṣe rí owó dàlámíà white tó dẹ̀ jókòó sórí ìjókòó so bí mo ṣe rí nìyẹn ẹ kúrò lẹ́sà wọ́n dẹ̀ kí mi wọ́n ní ṣé kò sí o wọ́n ní ẹni tó ní mọ́tò yìí mo béèrè ó ṣe kò sí ó ní báwo lẹ́yìn ṣe jẹ́ o mo ní ará ilé mi ní ẹni tó ní mọ́tò yẹn ojú wọn bẹ̀rẹ̀ sí ní dá ní nọ́mbà ẹ̀ ní 12 times tí ò gbé pásọ̀ yà tó àbúrò ẹ̀ Ọpẹ́yẹmí Àlùkò òun jọ ń gbé lọ́dọ̀ mi náà gbà tó ń gbà lọ́dọ̀ mi ni àti Sọmí wọ́n wà ní àbúrò ẹ̀ méjì yẹn wà nínú ilé ní bẹ́ẹ̀ mo dẹ̀ mọ ohun ẹ̀ torí òun fúnra ẹ̀ ní tiny voice ìyẹn létí ìyàwó yẹn ó ní tiny voice so bí mo ṣe ń bá máa yẹn sọ̀rọ̀ ni mo gbóhùn ẹ̀ nínú ilé torí òun ò rí ta so mo ṣe gbóhùn ẹ̀ nínú ilé nìyẹn mo ṣe wá sọ fún pásọ̀ pé ẹni tí mo béèrè ló ń sọ̀rọ̀ nílé yẹn torí tó bá sọ̀rọ̀ láàrin 1 million èèyàn mo mọ ohun ẹ̀ yàtọ̀ so bí mo ṣe pé ẹni tí mo béèrè ló ń sọ̀rọ̀ nílé yẹn bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ni mo dá ẹ̀ nọ́mbà ẹ̀ so bó ṣe wá pé ẹnìkan síta nìyẹn wọ́n ní Olúyẹmí bí wúwà ẹ̀ ṣe jáde síta nìyẹn wúwà tó dẹ̀ jáde síta ó lẹ́yìí ó mọ́ra mo ní ẹni tí mo béèrè kò pupa sàmúlẹ̀ yẹn dúdú mo béèrè ó ní ẹni tó ń sọ̀rọ̀ nílé yẹn ó ní ẹni tó béèrè kò sí ibi ẹ̀ olùkọ́ àmọ́tò sí ibi yìí lásán ni ok sà tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n máa lọ so mo ṣe tẹ̀síwájú nìyẹn láti lọ sí ọ̀dọ̀ ẹni tí mo wá ẹni tí mo dẹ̀ wá yẹn èmi ò pé ṣọ́ọ̀ṣì bẹ̀ ló ń lọ mo ṣe dọ́dọ̀ ẹ̀ ó ní bó mo yà sí látàárọ̀ tó ti yín expect mi mo ní ṣọ́ọ̀ṣì tó wà níbi mo yà sí pé ó ní kí ni mo ṣe bẹ́ẹ̀ mo ní mo rí mọ́tò ara ilé mi níbi ṣọ́ọ̀ṣì yẹn wá ní oníyàwó pásítọ̀ wọn ni mo kàn wá rẹ́rìn pé àwọn kan ọ̀bùrọ̀ ṣe máa jẹ́ ìyàwó pásítọ̀ yín pé báwo lè yan ṣe máa fẹ́ ìyàwó tí ò ní mọ ara ilé ẹ̀ mo ní because ara ilé ẹ̀ ni mi tó ní wá ṣe pé ó fẹ́ ìyàwó ni mo ní màá mọ̀ ó wá ní kò rí bẹ́ẹ̀ ó ní ó kọ́ra ṣe ìgbéyàwó yẹn nínú ṣọ́ọ̀ṣì ó ní to expect pé wọn pe ẹbí kankan síbẹ̀ mo ní possible mo ní but mo ní àwọn ará ilé àmọ̀ sí bí mo ṣe pretend lójú ẹni láti lè gbọ́ details lẹ́nu wọn gbé ó wá ní ó ní ọmọ méjì kan ó ní òní náà jẹ́ òní Tèmítáyọ̀ òní Abímbọ́lá Faith mo ní okay mo ní it's true mo ní òní náà ni mo jẹ́ so bó ṣe bẹ̀ sí ń sọ̀rọ̀ fún mi náà nìyẹn lọ tó wá ní wọ́n wá ń gbà kan mo ní ṣé ó ti fẹ́ tó ti ń wá náà ó ní ó ṣe ń wá náà ni ó ní ó ṣe ń wá tó ń wá títí tó fi di pé wọ́n ṣègbéyàwó tó wá ní pé ṣé pásọ̀ yẹn ṣé kò níyàwó tẹ́lẹ̀ ni ó ní oníyàwó oníbọ̀ tó ṣe ìyàwó ẹ̀ ó ní lẹ́dùbà tó bí tábàbí yẹn wá ó ní wọ́n jà mo ò lè tẹ̀lé dárúkọ ẹni lórí afẹ́fẹ́ ni so ó ní wọ́n jà oníbọ̀ tìgbà tó wá ti ẹni ṣàwá wọlé oníbọ̀dẹ̀ ṣe wọlé ó ní náà ti ṣe ìgbéyàwó yẹn wá ní bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn tán
mo ṣe sọ yẹn lọ ni fóun fúnra ẹ̀ pè mí nọ́mbà ẹ̀ 34 18 69 34 nọ́mbà tí mo mọ̀ sórí dáadáa ni bó ṣe pè mí nìyẹn mo ṣe wá wò wọ́n ní wọ́n sọ fẹ́ni pé kò excuse me mo ṣe píkọ yẹn nìyẹn ó wá ní pé kí padà síbi tí mọ́tò yẹn wà ó ní pé kí padà síbi tí mọ́tò yẹn wà pé òun wà ń bẹ̀ ok o excuse me mo ń bọ̀ o mo fẹ́ mo níbẹ̀ yìí náà mo máa gbà lọ so bí mo ṣe débẹ̀ ló ní hello báwo ni mo kọ ay how are you báwo ni kí ló ń ṣe ń bí kí ni kọ bẹ́ẹ̀ mo ní wàá kọ́ máa gbàdúrà káàkiri mo ní ìwọ tó wá kọ̀ fẹ́ gbàdúrà tó dẹ̀ wà ládó tí mo dẹ̀ wà ládó ṣe wọ́n yẹ kó sọ fún pé ó wà ládó ó kàn rẹ́rìn so wọ́n yẹ rẹ́rìn mo ní kí ló wá pa rẹ́rìn wà ní ilé ọkàn ló ń wà ilé ọkọ wo ṣé o jáwé fún mi ni àbí mo ní ọmọ àṣàwàdà mo ní aláwàdà ni ẹ so mo ní kí ló wá ṣe yíba ẹ mo ní àwọn ọmọ ńkọ́ kò kọ́kọ́ dáhùn pàtó wá sí pé àwọn ọmọ ńkọ́ ó ní wọn lọ sí lẹ́sìn níbo so àwọn ọmọ mi wà ní adó ó jẹ́ kán rí mi ó ní o ti plan pé weekend so ṣé òun lò bí láti ìgbà tó ti. ẹ dúró yes sir. mo béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín lọ́sẹ̀ tó kọjá. okay sir. mo ní sẹ́yìn àtìyàwó yẹn ń jà kí lẹ wí fún mi lẹ́sìn gbà náà. a ní misunderstanding but àparí ẹ̀ so ìgbà tá a ní misunderstanding. mo wá béèrè lọ́wọ́ yín pé ìgbà wo lẹ lọ lé kẹ́yìn. bẹ́ẹ̀ni sir. èsì wo lẹ fún mi. mo máa ń lọ lé regularly sir ó dẹ̀ wá sọ́dọ̀ mi regularly gbogbo àwọn ọmọ tó wà lọ́fíìsì mi ló mọ̀ kì í ṣe ọ̀rọ̀ bójúbójú she used to come to my office. ọ̀sẹ̀ tí ẹ rí wọn lọ́dọ̀ pásítọ̀. ó sì wá sọ́dọ̀ mi ọ̀sẹ̀ tó mo rí wọn lọ́dọ̀ pásítọ̀. bó ni wọ́n ti ń ṣiṣẹ́ ńgbà náà. ó ṣiṣẹ́ ní ọgọ̀tún ìlàwẹ̀ nọ́ọ̀sì ni so ó ní oríṣiríṣi ọ̀nà kọ́lọ́yí tó lè gbà ó lè sọ pé òun wà ní morning ó lè sọ pé òun wà ní night so mo lè máa ń so kò fẹ́ dàbí pé mo ń wà díẹ̀. ṣé ẹ sọ̀rọ̀ láàárọ̀ ọjọ́ tí ẹ rí wọn bẹ̀. we call every day every time. ṣé ẹ ṣègbéyàwó. bẹ́ẹ̀ ni sà. irú ìgbéyàwó wo lẹ ṣe. a ṣe tradition kí ló pé engagement so bàtà lè ṣe engagement a lè lọ ṣe registry ní Ìṣẹ̀rún local government. lọ́dún wo. ní ọdún 2008. ẹ̀rí dà fọ́tò dà. mo ti gbogbo ìgbà tó ṣẹlẹ̀ pé ìgbà tó fẹ́ kẹ́rù lọ́gbà yẹn àti fọ́tò àwọn ọmọ àti fọ́tò táyà gbogbo àkósojú kan nínú album ló wà inú album kan ló wà tádàbẹ́ tébù ní sitting room. so ṣé eléyìí tẹ ilẹ̀ mára ògiri inú ilé ni. ó ti kó gbogbo ẹ̀ sà. ṣé ok wọ́n ti kẹ́rù lọ sọ́dọ̀ pásítọ̀ kó tó di pé ẹ rí wọn. no kò tí kọ́ ẹ̀rù lọ sọ́dọ̀ pásítọ̀ mo ní bàtà ní misunderstanding so ìkọ́ tó lè fa misunderstanding ni pé ìjẹ́ kí ṣe ọ̀kan tó fa misunderstanding kó tó di pé ó ní mo ní good rapport pẹ̀lú family wọn ó ní àwọn ló dẹ̀ ń ṣe ó ní àwọn ló ń ṣe wọn torí bàbá ẹ̀ àti ìyá ẹ̀ ti kú so ó ní òun fẹ́ kí èmi àti wọn máa ní ká máa ní ọ̀rọ̀ papọ̀ kó má lọ gba àbòdè fóun secondly wọ́n bá sọ yẹn fún ní kí ni ó pè ó ṣe àgbélébù mo rí nínú wardrobe nínú room ó gbé àgbélébù sínú ìgò ó dẹ̀ gbé ṣe nìtì lọ́rùn mo ṣe ṣí nìyẹn. báwo lẹ ṣe mọ̀ pé pásítọ̀ yẹn ló ṣe. èmi ò bá pásítọ̀ lé ló ṣe o so mo ṣe ṣí wardrobe mo ṣe rí kíní yẹn nìyẹn báwo ṣe máa rí àgbélébù àti cross lórí nínú ìgò mo wá pé ay kí ni eléyìí ṣe níbí àwọn scared kí ló ń ṣe níbí ó wá ní torí àwọn ọmọ wo ní mo ní apẹ́ nílé wa mo ní kò sí problem kan fún anybody ní ìdílé wa tó bá dá pé èmi ló bí ọmọ yìí fún mo ní kò gbé ìgò yìí jáde kúrò nínú bíi pé kò sí kò tó lè ṣe. kí ló mú kí ìyàwó yín kú lọ́dọ̀ yín tó lọ rèé gbélé mù rèé. pásọ̀ kan wà pásọ̀ yẹn òun ni òun àti ẹ̀jẹ̀ kọ́kọ́ ti jọ ń dètì ara wọn ní ìṣẹ̀ so òun àti ẹ̀lọ́jọ́ tó máa òun náà pè ní pásọ̀. ẹ má mà ṣe ẹlẹ́rìí ń tẹ̀. mo ní ẹ̀rí pọ̀ ní gbogbo ìṣẹ̀ gbogbo ìṣẹ̀ ló mọ̀ fún sọ yìí kì í ṣe ọ̀rọ̀ bójúbójú so pásọ̀ Samson òun jì mí wọ́n lè kúrò níṣẹ̀ ní wásádó pé kó má ṣe ṣọ́ọ̀ṣì mọ́ níṣẹ̀ pásọ̀ tí mo sọ yìí so ọmọ chọ́ọ̀chì ẹ̀ tó jẹ́ ọ̀gá kwaya wọn ló sọ details fún mi pé torí ìyàwó ẹ̀gbọ́n mi ni wọ́n sọ pé lágbájá pé ṣe é mọ̀ pé ìyàwó yín ṣe báyìí. sẹ́yìn wá lọ rè bá pásọ̀ yẹn gbà náà. mo lọ bá ìyẹn kò dọ̀rọ̀ ìjà ní ìdíbà yẹn ó dọ̀rọ̀ ìjà tó bá dé bá rí ní pàtí máa tàkì ẹ̀ pé ilé tó ń dùn ò fẹ́ bàjẹ́ ó parọ́ oríṣiríṣi rọ gbogbo ìṣẹ̀lẹ̀ tó dẹ̀ mọ́ tí mo sọ yìí mo lọ bá tí mo lọ àtàkì ní I saw him àtẹ ní the apostolic tó wà ní emure àbí tó wà ní Ìṣẹ̀ lọ ṣe pàtí ó dẹ̀ wá síbẹ̀ mo dẹ̀ lọ bá ń bẹ̀ àwọn èèyàn mo fẹ́ nà lọ́jọ́ yẹn bọ̀dọ̀ àwọn èèyàn pé ká kìí sílẹ̀ pé kó má dà pé mo fẹ́ bá dá pàtí rú so òun ló gbé ìyàwó yẹn tó lọ gbalẹ̀ fún lẹ́mùrẹ́ nígbà yẹn kò tẹ́tí mọ pásọ Ọláyínká Dàdú rárá ìgbà tí ìjà dé láàrin òun àti ìgbà tó yẹ òun àti torí ó jẹ́ tó máa ń ka báìbù ó mọ̀ bó ṣe máa ń ṣí báìbù kíákíá tani ìyàwó mi yẹn very fast
reading bible dání so òun náà fi ń gbé kiri so bá ti wá ní tó bá dẹ̀ gbàdúrà nínú ilé ògiri ilé dàsí méjì ìyàwó mi yẹn sà so ẹ rò pé ẹ lè fún kò lè fún yín lára pé òun ṣerú kan bẹ́ẹ̀ yẹn tí wọ́n lè ti sọ fún yín ọjọ́ kan tó bá wá rí pé òun pe pásítọ̀ Ògúnjìmí Samson Abésùpilẹ̀ tó ń pè ó wà lórí bed mo lọ sí sitting room mo wá ó ti receive call ó ti lẹ̀kù ó máa receive call fún odidi 45 minutes omi ta ló pè é ní pásítọ̀ yẹn pè é mo ní ọjọ́ tó mo ti dálé ayé mo ní èdè ló máa ń pe pásítọ̀ ìdádì ẹ̀gbàdúrà fún mi mo ní báwo ni ó pásítọ̀ ṣe máa pè é fún 45 minutes lẹ́yìn sọ àsọ̀rọ̀ yẹn di dàrú náà ló jẹ́ yẹn àtúparí ẹ̀. ta lẹ fẹjọ́ rẹ̀ sùn. àwọn pọ̀ lóríṣiríṣi mo fẹjọ́ ẹ̀ tún torí ìyá ẹ̀ ti kú àti bàbá ẹ̀ ti kú mo máa gbéra mo máa lọ sí ìṣì máa lọ bá àwọn family mọ́mì ẹ̀ tó dé kò fẹ́ kí n máa bá àwọn family dádì sọ̀rọ̀. àwọn family wo lẹ lọ ń bá lùsì. àwọn family wo lẹ lọ ń bá lùsì. mo ń bá chief Adélẹ́yẹ òun ló jẹ́ ọkùnrin kan tó wà ní family ìyá ẹ̀ ní láàbọ̀ àbúrò ìyá ẹ̀ so àbúrò mọ́mí ẹ̀ náà tó dà wà ní tó wà ní Ìbàdàn ìyẹn sista Tosin màá tún pè wọ́n kíkọ́ bẹ́ẹ̀ lé làgùn wọn láti pé kí n ní sùúrù pé kí n má jà àbúrò mọ́mí ẹ̀ náà tó wà ní Ìkẹrẹ́ Mrs Adéwùmí mọ́mí Tolú tó wà ní Ìkẹrẹ́ tó rẹ̀ matron. àwọn kan kọ mẹ́sẹ̀gì sórí TikTok wọ́n ní yes it's true ọmọ ẹ̀dẹ́mà I hear the issue because I am from Ekiti. so gbogbo sọ́ni mo sọ kò jáde jù fún ìṣẹ̀ gbogbo wọn ló mọ̀ kó tó ṣẹlẹ̀ so mo lọ bá Mrs Adéwùmí ní Ìkẹrẹ́ matron ni wọn bọ̀tọ̀ ti táyà. ṣe ẹ parí ìyẹn ń gbà náà ṣé jà yẹn àti ẹsẹ̀ tù bẹ́ẹ̀ ni sà. ṣé lẹ́yìn ìgbà yẹn àbí ẹ ti bí gbogbo ọmọdé. àti bímọ tán àti bímọ méjì tán. ìgbà tẹ wá sẹ́tù. èmi ló sọ pé ọmọ méjì péré ti sọ òkè ẹ gẹ́tì bẹ́ẹ̀ yẹn sí ó fẹ́ bí sí bọ̀tẹ̀ ló sọ pé méjì yẹn sí òkè. bó làwọn ọmọ méjèèjì wà báyìí. ọ̀dọ̀ pásítọ̀ Dáúdù Ọlájíká Dáúdù náà wà sá. ìyẹn pásítọ̀ tí. bẹ́ẹ̀ ni tó ṣe ìpàdé tó ṣe ìpàdé tí òògùn bí tó ti wá tó lọ fi. ṣùgbọ́n ó dà pé ńgbà tí ẹ̀yin àtìyàwó yín yẹn jà. bẹ́ẹ̀ sà. níṣẹ́. bẹ́ẹ̀ sà. tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ẹ ti kọ́. mo kọ́ sà àkọ́dà. bóyá kan tó di pé wọ́n bá pásítọ̀ ilé ìparí pásítọ̀ láwùjọ. àkọ́dà sà. ó dà ẹja gbọ́rọ̀ yìí mi ti fẹ́ ẹja gbọ́rọ̀ yìí. Kamilu lélẹ́yìí o Mr Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni ire online TV Àdàbà YouTube channel òun ní kẹ́ ẹ máa wo tẹ́ bá ti kílíkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ views kí views yóò yapa Àdàbà YouTube channel òun ní kẹ́ ẹ máa wo God bless you all.